Nínú ìròyìn wa lálẹ́ òní, àwọn olùgbé ìlú Ìjẹ̀bú Òde rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ àjọ aládàáni kan. Wọ́n ti rọ àwọn onígbàgbọ́ láti máa béèrè fún agbára Ọlọ́run láti lè ṣe iṣẹ́ ìyanu. Ẹ káalẹ́, àkú ìsinmi òní, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn la máa fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn NTA nílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ní orúkọ tèmi, ẹ̀wà ń kọ́ délé láti gbádùn ìròyìn náà dọ́gba. Ìrètí ti ń wà fún àwọn olùgbé agbègbè ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba kan ìyẹn Ọ̀túnba Lékè Àjàyí Foundation ti ṣe àgbékalẹ̀ ètò ìkọ́ni iṣẹ́ ọwọ́ fún àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ yìí. Akọ̀ròyìn wa bá wọn wà níbi ètò ìkọ́ni náà ó sì fàbọ̀jẹ̀ ní ẹ̀gbọ́ àbọ̀ rẹ̀ síwájú sí. Ogunlọ́gọ̀ àwọn olùgbé ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n kóra jọ sí gbọ̀ngàn Millennium Hall nínú ọgbà ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde níbi tí ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìrólágbára náà ti wáyé. Ètò ìrólágbára àti ìdánilẹ́kọ̀ọ́ náà èyí tí Ọ̀túnba Lékè Àjàyí Foundation ṣe àgbékalẹ̀ rẹ̀ ni ó ṣàfihàn ṣíṣe ọṣẹ olómi, oògùn apẹ̀fọn, ọ̀dà, oògùn apakòkòrò ọwọ́, àtíkè kòkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùdánilẹ́kọ̀ọ́ Ọ̀gbẹ́ni Francis Kúkú sọ wípé èrèdí ìdásílẹ̀ ètò náà jẹ́ láti mú ìgbèrú bá àwọn okòwò kéékèèké láti ṣe ẹ̀dínkù ìpele àìríṣẹ́ṣe àti òṣì àti pẹ̀lú láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Kánsílọ̀ kan ní agbègbè ìjọba ìbílẹ̀ yìí pàápàá kín ọ̀rọ̀ yìí lẹ́yìn. Ọ̀pọ̀ kan ló wà láti kọ́ nínú nǹkan tó ń ṣe yìí. Ànọ́dẹ̀ jẹ́ ohun ìwúnilórí tó tún lè develop community with little change. Tí ẹ bá ní like with what I've seen nǹkan tí mo rí, tí ẹ bá ní just 10,000 20,000 you can start a business and tọ́lọ́ bá fi àmì sí you will grow. Àwọn akópa níbi ìdánilẹ́kọ̀ọ́ náà gbóṣùbà òkàrè fún olùṣàgbékalẹ̀ ètò yìí Ọ̀túnba Lékè Àjàyí fún ẹ̀yinjú àánú. A dúpẹ́ gan o torí pé nǹkan tá ṣe ń bíbá ilé ni ó dùn mọ́ wa nínú àti ọmọdé àti àgbàlagbà la wá. A kọ́ ohun tó dára torí tá bá ní ká lọ kọ́ńtà owó náà la máa ná ṣùgbọ́n àwọ̀ bíbá akọ láyọ̀ àtàlàáfíà ó tún jẹ́ ká tún kó ìyókù lọlé. A dúpẹ́ lọ́wọ́ yín o Ọ̀túnba, Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Wọ́n kọ́ wa bó ṣe ń ṣe custard, wọ́n kọ́ wa bó ṣe ń ṣe ọ̀dà, wọ́n bọ́ wa bó ṣe ń ṣe hand sanitizer, car washer, oríṣiríṣi ó pọ̀ ṣùgbọ́n a lè ká tán bọ̀. A dúpẹ́ torí pé iṣẹ́ takuntakun ló ṣe. Ẹ ṣé. Àwọn akọ́ bó ṣe ń ṣe ọṣẹ àìsà custard, àwọn nǹkan tó lè lò nílé ṣá, àwọn kinní home kinní la ṣe homemade la wá kọ́, so a lè dúpẹ́ lọ́wọ́ wọn because tó bá ṣe àǹfààní tó fún wa a nílé tó bá ṣe àǹfààní tó fún wa kì í ṣe ọ̀pọ̀ yẹn ló ní àǹfààní láti lọ kọ́ṣẹ́ ta, so a dúpẹ́ lọ́wọ́ wọn, a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. A dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Lékè Àjàyí fún ìrànlọ́wọ́ tó ṣe fún wa fún ẹ̀kọ́ àdáni níbi ìbàdàn tá a ṣe ń bí fún skills titi wa a ṣe ọṣẹ àti àwọn nǹkan ìmèremère bí iṣẹ́ ọwọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, olùrànlọ́wọ́ fún Ọ̀túnba Lékè Àjàyí ẹni tí í ṣe olùgbékalẹ̀ ètò ìrólágbára yìí sọ wípé Ọ̀túnba Lékè Àjàyí gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ látàrí ìfẹ́ tí ó ní fún àwọn ará ìlú rẹ̀. Ṣé rí ètò yìí ó máa dára púpọ̀ ní ayé àwọn ọmọ Ògùn State pàápàá jùlọ níjẹ̀bú Òde nítorí pé tí a bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò síṣẹ́, gọ́ọ̀mẹ̀ntì ni kò lè dá ṣe, gbogbo everybody láti níṣẹ́ tiẹ̀, iṣẹ́ aládàáni tó jẹ́ pé ó máa mú owó wọlé fún èèyàn kọ̀ọ̀kan, kò ń ṣe pé kí gbogbo akágbọ́kànlé ìjọba ò lè ṣe nìkan. Irú Ọ̀túnba Lékè Àjàyí wọ́n fi irú eléyìí
ó fi ran ìjọba lọ́wọ́ ni nítorí pé gbogbo àwọn èèyàn wà kò sí iṣẹ́ ṣùgbọ́n eléyìí ẹ lè with 5,000 or less than ẹ lè fi bẹ̀rẹ̀ bóyá powder ni paint ni ọṣẹ ni láti ibẹ̀ lọ olúwẹ̀ tó bá mọ nǹkan tó ń ṣe agbèrò á di ńlá. àwọn tí wọ́n jàǹfààní ètò yìí wá rọ àjọ olaf ìyẹn Ọ̀túnba Lékè Àjàyí Foundation túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ pẹ̀lú ìrètí wípé ọ̀pọ̀ irúfẹ́ àwọn ẹgbẹ́ aládàáni báyìí yóò lè tọ ipasẹ̀ èyí láti lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ wa àti àwọn tí ó nílò ìrànlọ́wọ́ pẹ̀lú. Bùnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Ijebu ode. Igbó Olókun níbi tí wọ́n ti kọ́kọ́ ṣe àwọn ìlẹ̀kẹ̀ ìṣẹ̀ǹbáyé lásìkò ìgbà ìwáṣẹ̀ nílé Ifẹ̀ ni wọ́n ti tún ṣe tí wọ́n sì ti fún àwọn arìnrìn-àjò afẹ́. Adéjọkẹ́ Elúyẹmí ló jábọ̀ ìròyìn yìí ẹ gbọ́ síwájú sí. Ojúbọ Igbó Olókun jẹ́ ibùdó tó gbajúmọ̀ tí wọ́n ti wú orí olókun nílùú Ilé Ifẹ̀ lọ́dún 1910 àti ibi tí wọ́n ti kọ́kọ́ ṣe díngí eléyìí tá à ń pè ní gíláàsì láyé àtijọ́. Onímọ̀ nípa ibùdó tí wọ́n ń kó nǹkan ìṣẹ̀ǹbáyé pamọ́ sí nílẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀mọ̀wé Abídèmí Babalọ́lá tó ṣàtúnṣe sí ibùdó náà ṣàlàyé pé èròǹgbà ìgbésẹ̀ òní láti jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la mọ̀ nípa pàtàkì ibùdó ìṣẹ̀ǹbáyé ọ̀hún. Olùdarí àgbà ibùdó tí wọ́n ń kó nǹkan ìṣẹ̀ǹbáyé pamọ́ sí lórílẹ̀‐èdè yìí ẹni tí ọ̀gbẹ́ni Síkírù Adédoyin ṣojú fún sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tó wà ní ibùdó náà. tó bá sọ pé Igbó Olókun gbogbo la lo bíìdì ìwọ tó fẹ́ mọ̀ tó ń lo àkún tó bá mọ bíì ò tí ì mọ nǹkan tó ń lò so ibi ṣe pàtàkì nínú àṣà Yorùbá torí tẹ́ bá fẹ́ fìyàn jọba ara nǹkan ẹ̀yẹ tó máa ní ni kó wọ bíìdì sọ́rùn so ibi tán ẹ̀ ti ṣe fíìdì yẹn gbọ́dọ̀ débẹ̀ so ibi báyìí ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. tẹ́ bá wo iṣẹ́ tí wọ́n ṣe síbí lónìí àwa kan á lọ sí Mẹ́kà àwa kan á lọ sí Jerusalem gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bí báyìí ṣe rí àwọn tó bá fẹ́ mọ ìmọ̀ ìjìnlẹ̀ nípa bá a ṣe ń ṣe bí àwọn ọmọléèwé àtàwọn tó yẹ pé wọ́n láìkí àṣà wọn wá síbí nípa wá síbí ọrọ̀ ajé ìlú yìí ó máa tẹ̀síwájú. Ọọ̀ni ti Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì tó gbóríyìn fún awúlẹ̀wútàn ọ̀hún nípa ọgbọ́n ẹnu rẹ̀ ṣàpèjúwe ibùdó ìṣẹ̀ǹbáyé náà gẹ́gẹ́ bí orírun ọ̀làjú eléyìí tó jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ tó gbámúṣé tí àwọn ènìyàn ìlú Ilé Ifẹ̀ ń lò láyé ìgbàanì. Ìgbà wa rèé ń fẹ́ o àwọn orin wa rèé ń fẹ́ o kò dẹ̀ ní fọ́mọ́ wa lọ́wọ́ gbogbo wa láti jọ gbé ká gbé dáadáa Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí wa tẹ́nitẹ́ni tèkísà tààtàn ìtẹ́ ń wò yìí kò ń ṣe nǹkan kékeré o kò ń ṣe nǹkan tó gbọ́dọ̀ bàjẹ́ ó ti lé lẹ́gbẹ̀rún ọdún 4 wọ́n dẹ̀ tún sì ṣèwádìí lọ́wọ́ wọ́n láwọn máa ṣèwádìí táwọn máa rí i pé ó tiẹ̀ máa ju bẹ́ẹ̀ lọ táwọn aláṣekú wa ti jókòó síbi tó ti ń dára Ọlọ́run Olódùmarè tí ó jẹ́ kí gbogbo wa wá sílé ayé Ọlọ́run á jẹ́ ká gbélé ayé ṣe nǹkan rere o mo kí gbogbo wa pé a kú oríire a kú oríire a kú oríire lọ́tún lósì a máa ṣe é ṣe fún gbogbo wa ní o ó ti ṣe é ṣe àbí ó ti ṣe é ṣe o. Gbogbo àwọn tó sọ̀rọ̀ níbi ètò mánigbàgbé náà wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ìjọba lẹ́lẹ́kajẹ̀ka láti gbé owó tó jọjú kalẹ̀ fún iṣẹ́ ìwádìí ṣíṣe nípa ibùdó tó jojú ní gbèsè. Láti Ilé Ifẹ̀ Adéjọkẹ́ Elúyẹmí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA. Ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ gbogbo onígbàgbọ́ láti máa béèrè fún agbára Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìgbà kí wọ́n bá lè ní agbára láti ṣe àwọn ohun ìyanu. Èyí ni kókó ìwàásù tòní nínú ìjọ Foursquare Gospel Church Ìtàlẹ́ nílùú Ìjẹ̀bú Òde látẹnu Pastor Patrick Isent akọrin wọn bá wọn jọ́sìn ẹ̀gbọ́n àbọ̀ rẹ̀ síwájú sí. Nínú ìwàásù rẹ̀ èyí tó dá lórí agbára Ọlọ́run nínú ayé Kìrìsìtẹ́nì òjíṣẹ́ Ọlọ́run Patrick Isent rọ gbogbo onígbàgbọ́ láti máa béèrè fún agbára Ọlọ́run nínú ayé wọn èyí tí í ṣe ẹ̀mí mímọ́ kí wọ́n lè ní agbára láti gbé ohun rere ṣe àti láti ṣe iṣẹ́ ìyanu nínú rẹ̀ ẹni tí ó rán wọn níṣẹ́. Ó yọ èyí jáde nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Bákan náà ló tẹ̀síwájú láti ṣàlàyé wípé agbára Ọlọ́run jẹ́ ohun èlò tí Kìrìsìtẹ́nì lè fi ja ogun ayé kí wọ́n sì borí. Bákan náà ló ní àwọn onígbàgbọ́ ìgbàanì gba ẹ̀mí mímọ́
èyí tí wọ́n fi ṣiṣẹ́ ìyanu. Àwọn onígbàgbọ́ pàápàá ṣàlàyé ìdí tí wọ́n fi nílò agbára Ọlọ́run nínú ayé wọn. Orin àdákọ àwọn akọrin pàápàá kín ìwàásù lẹ́yìn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, a nílò agbára Ọlọ́run láti lè ró wa ní agbára gẹ́gẹ́ bí ohun èlò láti gbé ìhìnrere Jésù tọ̀ aráyé lọ kí a sì jèrè ẹ̀mí fún Kristi sínú ìjọba Ọlọ́run. Láti Ìjẹ̀bú Òde, Bùnmi Òní ló. tó a ò ní rí jù báyìí lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ òní, yòókù tó dé lọ́la láṣẹ Èdùmàrè. Orúkọ èmi oníròyìn lẹ́ẹ̀kan sí ni Bùnmi Òní. Ó dàárọ̀, oorun ayọ̀ la ó sùn.